àwọn apps kan bẹ tó ṣe pé téèyàn bá open rẹ̀ ní wà kọ́kọ́ fún yẹn ní owó discount ọjà rí so ẹni tí ó ń tajà ó lè tajà rẹ̀ less than iye tí ó ń ta kò sí nǹkan tó burú ń bẹ so tọ́wádẹ̀ fún yẹn ní kí náà kò sí nǹkan tí ó burú ń bẹ ṣùgbọ́n nǹkan tó jẹ́ kókó òun ní kán má play trick pẹ̀lú wípé kí ni owó yẹn bí àwọn máa yọ́ ń bò rí àwọn nìyẹn bá wí o but èmi tí mo fẹ́ participate káníyàn tèmi jẹ́ pé kí ni mo nídìí nǹkan yẹn òun mo fi lọ ṣe kí ni òun ni mo fi lọ ṣe kó ṣe pé torí pé mo fẹ́ jẹ ẹ̀bùn tẹ́ẹ̀ la fi sọ fún wa èyí tí àwọn fintechs tí wọ́n ń ṣe tó ṣe yí pé wọ́n ní àwọn cashback tán fún yẹn ordinarily àmọ̀ pé fintech ní the same thing náà ni pẹ̀lú àwọn conventional banks ìkankan náà ní méjèèjì ìpìlẹ̀ dẹ̀ ni pé kò yẹ kí a máa patronize àwọn conventional banks yẹn ni ìpìlẹ̀ ni pé kò yẹ ká patronize wọn bọ́ torí pé a lè kó wa sílé nítorí àsìkò táwà kán mọ́ bá ṣe kí ni kán mọ́ bá rọ́bù wa òun ni àwọn àfáàfi sọ pé kí ni ad-darurat tubihul ma'dhurat necessity ni ká lọ kówó sí fintech ká lọ kówó sí conventional bank nísìn àwọn fintech wá wá àwọn tí wọ́n ń sọ fún wa yí pé ká lè wọ́n mọ́ ra nǹkan tú àwọn so tàbá tí wọ́n ra nǹkan tú àwọn ni àwọn mọ̀ fún wa ní owó sí eléyìí wá ti ọ̀pọ̀lọpọ̀ láti lọ open fintech account ní sọ́dọ̀ tí ó fi lo bóyá GTB àbí ó fi lo UBA àbí nǹkankan so a ó pé kó wọ́n lo ti yẹn kó ń lo tàwọn tó ṣe pé òun rí àǹfààní lọ́dọ̀ wọn ìpìlẹ̀ rẹ̀ ní pé kó yẹ kéèyàn ó kùn kìíní sí ọ̀dọ̀ wọn ni ṣùgbọ́n ti fi nǹkan yẹn fà wá lọ sọ́dọ̀ wọn so àníyàn wípé kí n lè mọ rí cashback tí mo bá lọ tó yẹ ẹ lọ patronize ẹ tó ṣe pé ìpìlẹ̀ kò yẹ kí n patronize ẹ nǹkan ìṣẹ́ nìyẹn mi rò pé ó clear so cashback yẹn kọ́ ni issue nísìn ẹ̀rà nǹkan lọ́wọ́ àwọn lọ́nà bí a bí mọ́ọ̀lù kan wà nísìn àbí supermarket kan wà supermarket yẹn ni tẹ́wọ́ wá ra nǹkan bí wọ́n fún yín cashback tẹ́bá ra nǹkan wọ́n fún yín cashback ìyẹn kọ́ ni issue tí ò bá ti kí ń ṣe wípé wọ́n ń fi owó kún nǹkan yẹn owó tán fún yín wọ́n yọ lára ń bò ní ìyẹn tàbáníkáwò sáìdì ti tí wọ́n haramu ní nǹkan tó wọ́n mọ̀ pé ò lè fún yẹn wọ́n fún yẹn ṣùgbọ́n kó ló fún ní nǹkan kó mọ́ yọ lára ń bò ní nìyí nǹkan tó rọ́ǹdì nìyẹn ṣùgbọ́n mi tí mo gbà ní kò sí problem tí má gba nǹkan yẹn tí ó bá ti kí ṣe pé àníyàn wípé kán lè mọ́ fún mi ní olèmí náà fi lọ ń patronize wọn ni mo nídìí ẹ̀ mo nídìí nǹkan tí mo lọ rà yẹn òun ni mo fi ń rà so cashback tán bá fún mi no problem ṣùgbọ́n bó ṣe pé cashback yẹn ní báńkì tán pẹ̀lú àwọn fintech yẹn àwọn ni màá mọ́ get cashback yẹn tó ṣe pé àníyàn kí n lè mọ́ get cashback yẹn mo fi lọ open kí ní sọ́dọ̀ títí wọn náà so ìyẹn ni ó ti ní issue nínú wallahu a'lam.